tí ó yẹ ká fi èsì tí ó jẹ́ káwọn òkú mẹ́tẹ̀ẹ̀ta tá a kà fúnra wa ń pilẹ̀ kó lè máa dúró al-qawama ọlọ́run lọ́ba tí máa pàṣẹ tẹ́nìkan ò gbọ́dọ̀ yẹ lọ́wọ́ ẹ̀ wò sẹ́rí ìtumọ̀ ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasul ààrẹ náà ni pé yín gbọ́rọ̀ sọ́lọ́run àtànẹ́bì lẹ́nu o kéèyàn ọmọ kan rò pé ashhadu an la ilaha illallah orin lásán bọ́ba ti wá gbọ́ bẹ́ẹ̀ mà para ọ̀rọ̀ tó gbọ́dọ̀ gbọ́ sọ́lọ́run lẹ́nu kọ́dà báwọn míì ń kọrin míì òun ni pé ọkọ ló lórí fámìlì àrìjálù qawwamuna 'ala an-nisaa. ẹ dákun gbogbo ẹ̀yin ya wa ẹ̀yin tí mo ti rí ewé ẹ̀yin tẹ́ ẹ wá ru lẹ́kṣọ̀ báyìí alihamudulilayi ẹ̀yin ó ti gbọ́ yé àmọ́ ẹ̀ láwọn ọ̀rẹ́ tí rú rí wọlé tí ẹni bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí ìtumọ̀ mùsùlùmí ni pé gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ó sì gbọ́rọ̀ sí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́nu ní rí gbè kan tó kan lọ àwọn ìyàwó Ànábì ti dóńdó pé ọlẹ́tọ̀ ti èmi náà ní tèmi ni torí náà nínú tí a gbọ́dọ̀ fi èsì tí òfin ní jẹ́ kílé ọmọ dàrú òun ni kíkà mọ̀ pé nínú ilé yìí ẹnìkan l'Olúwa fi so lórí òun náà lẹ́ni ọba jẹ́ ọkọ ìsìwájú lórí ọkọ Al-Qur'ani ti wí qawwamuna 'ala an-nisaa bima faddala Allahu ba'dahum 'ala ba'din wa bima anfaqu min amwalihim. Ọlọ́run wa pé kọkùnrin náà dóńdó pé ní wọ́n ti lé mi lọ̀gá ìtumọ̀ ọ̀gá ní ìsìláàmù ní ojúṣe ìtumọ̀ ọ̀gá ní kíni ojúṣe òun Al-Qur'ani fífi kún pé wa bima anfaqu min amwalihim bẹ́ẹ̀ bá wá jẹ́ kó òun ní ọ̀gá òun ló lórí mọ̀lẹ́bí ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo níná lílo mọ̀lẹ́bí ọ̀run ẹ̀ lọ́wọ́ o ara tuma àyà kan náà lọ́lọ́run ti sọ méjèèjì o torí bẹ́ẹ̀ lómi wọn bá sábòsí ọ wá ké ìbẹ̀rẹ̀ àyà ìgbé ar-rijalu qawwamuna 'ala an-nisaa ẹ̀yin yàwó ẹ̀ máa wí fún wọn pé wọ́n láyà yìí gùn jù báwọn lọ òdodo ni àyà kan náà nípa ẹja ar-rijalu qawwamun ẹ̀ka nílẹ̀ olúwa ní túmọ̀ qawwama ẹni obìnrin ó gbà pé a bọ́rọ̀ bá di ìfàǹfà ẹnìkan ní ó gbọ́dọ̀ jẹ́ olórí mọ̀lẹ́bí òun lọ́kọ àmọ́ at the same time ọ̀run ọkọ náà ní gbogbo níná lílò jíjẹ mímu mọ̀lẹ́bí ń bẹ lọ́rùn ẹ̀ àyà ìsọ àyà Al-Qur'ani ìsọ méjèèjì òun ni gbogbo ọkùnrin tóun náà bá dóńdó pé ṣé wàá tẹ́ra yìí ni ẹbí mo ti ra kínní ẹbí wọn náà ń ṣiṣẹ́ ọgbọ́dọ̀ máa jáde lẹ́nu ọkùnrin mùsùlùmí akọ́dà bí ọba wa ní kọ́ọ̀sì àti bẹ̀yàwó rẹ̀ pé ìlú òní ràn mí lọ́wọ́ ń pa school fees àwọn ọmọ yìí obìnrin dáadáa náà dáhùn o báwọn ìyàwó àwọn sàhábà ti rí nu o ẹ̀jẹ̀ ọ̀ràn yín létí ìyá ńlá wa Khadija radiyallahu anha àtàfẹ́kẹ́ jọ ni ìyá ńlá wa Khadija bò lọ́jẹ́sà Nabi sallallahu alaihi wasallam kótó fi Ànábì sẹ ma bó ti jẹ bó lọjẹ sá Ànábì ọ̀gá Ànábì ni ọlọgbà Ànábì ṣiṣẹ sallallahu alaihi wasallam àmọ́ Khadija ọ practicalize ti ń jẹ qawama tó yé wa sẹríjọ tá Ànábì ti dọkọ rẹ̀ kódà àdíjọ kọ̀ọ̀rán Ànábì létí rí pé ibà wà láwọn fún ilé oṣù tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam gbogbo ntí Khadija ní ó sì fi gbà fàfà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dàkùn yìí náà rí bẹ́ẹ̀ bádìjà ti lálùbáríkà ọlọ́run jẹ́ iná lálùbáríkà asọ́tàwọ̀ ọkùnrin o ojúṣe ni o torúkọ gbọdọ̀ yé wa bẹ́ẹ̀ gbogbo ntí obìnrin ọba ní kọ́ra bóbìnrin lówó jọkọ rẹ̀ lọ kí ni ó jẹ́ nǹkan tí wọ́n jẹ tí wọ́n mu tí wọ́n nà tí wọ́n lò nù lé ọrùn ta ló wà ọrùn ọkọ ni o òun ni ọ̀kan náà àwọn sàhábì Ànábì Muhammad sallallahu alaihi wasallam tanke ni Abdullah bin Mas'ud Abdullah bin Mas'ud radiyallahu anhu ìyàwó rẹ̀ ní lọ́wọ́ jùlọ ìyàwó rẹ̀ lówó ju Abdullah lọ àmọ́ síbẹ̀ náà Abdullah ní sojú sí gbogbo ntí ó yẹ kéèyàn ó ṣe ń lé àánú wá sí ìyàwó yìí wá lọ bá Nabi sallallahu alaihi wasallam
inú hadithi tó lẹ́sẹ̀ lẹ̀ kọ́dẹ̀ ma wù bẹ́ẹ̀ iná bá se bẹ́ẹ̀ ẹjọ́ Zainabu yìí tààrà Zainabu ló kọ́ ìyàwó Ibn Mas'ud ntọ́fẹ́ lọ bí anabi kọ̀ wá fẹ́ ká anabi ọ̀dáhùn ma torípò bí ìgbà téèyàn fẹ́ ṣe nǹkan tí o sì fẹ́ kọ́ hàn kó ń lòun tún ntọ́fẹ́ ṣe náà ni pé ọfẹ́ lọ bí anabi pé mo lówó mo fẹ́ yọ zaka àwọn tí ń lọ gbé zaka fún ta ọkọ mi náà bí wọn lòun náà àmọ́ kò bẹ́ẹ̀ ṣe lọ́hùn pé sọ́tìlẹ́tọ̀ máa tún lè wá yọ zaka mi ń sì gbé lé ọkọ mi lọ́wọ́ àyìn lọ bí anabi náà sallallahu alaihi wasallam ńgbà wá débẹ̀ ọwọ́ á ní kí wọ́n lọ wí fún anabi pé ẹnìkan obìnrin kan ọwọ́ á béèrè ìbéèrè báyìí anabi sallallahu alaihi wasallam wá ní obìnrin náà ló kọ́ yín ó ní wọ́n wí fún anabi pé Zainab bóti wàá nù àdìsí wọn lọ ńgbà wọ́n wí fún anabi náà ayu zayani ayu azaya ọ̀kan èwo nù àwọn Zainabu ayu azayani ńgbà wọn lọ sẹ ẹwọ bíi tí ó dé kó tó wá pé Zainabu imra'atu ibn Mas'ud òun Zainabu yàwó ibn Mas'ud kí ló ń wá béèrè tó ń wá béèrè ni pé òun lówó òun sì fẹ́ yọ zaka sóun lè yọ zaka yìí fún ọkọ òun Ànábì níbẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀dá mi bí ẹ bá ṣe kó nílọ́wọ́jọ ọkọ rẹ̀ lọ sẹ́mi pé kò tiẹ̀ kó clear sí wa ọkọ wa ń kó ẹni tí ó gba zaka ìyàwó ń bẹ nípò ẹni tí ó yọ zaka àmọ́ Ibn Mas'ud wá jókòó lérí yìí ń pè ní ìwọ́de ọmọ ẹgbọ́ gbogbo bùkátà o obìnrin rere ni ó wàá wò pé ẹ̀jẹ̀ ràn yín lọ́wọ́ kọ́lá bí wò ní zaka tó yọ obìnrin rere ó wàá pe ọkọ rẹ̀ pé àmúrí gbogbo wàhálà tẹ̀sí inú owó léwé àwọn ọmọ yìí inú owó lékíwà àwọn ọmọ yìí nínú owó ṣọ́ọ̀kù yín tẹ̀ tí ò ní kó pé ẹgbẹ́lẹ́ iná bẹ́ẹ̀ bá rí ẹ padà máa fún mi kọ́lá bí ọ̀padà fún kò ní dùn obìnrin rere lò àmọ́ kọkùnrin náà kọ́kọ́ ọmọ kínní ọmọ ojúṣe kọ́lọ́kọ́mọ́sá kó yọ ọ̀rọ̀ fẹ́kìnní kejì wa o nínú tí máa da mọ̀lẹ́bí rú Ànábì sì kìlọ̀ rẹ̀ pé mi rẹ̀ sallallahu alaihi wasallam òun ní kéèyàn máa tú àṣírí kọ́kọ́ máa tú àṣírí ìyàwó kíyàwó máa tú tọkọ Ànábì ní inna min sharri nnasi manzilatan yawm al-qiyamah Ànábì náà àwọn tí ipò wọn burú jù níjọ́ àlìkìyàmà wájú Ọlọ́run inna min sharri nnasi manzilatan yawm al-qiyamah òun ni rajulun yufdi ila zawjatihi wa tufdi ilayhi thumma yufshi sirraha òun lẹni tí ìyàwó bá sọ̀rọ̀ yá láàrin mi ọkọ mi láwà tí ó wà dé ta lásẹ̀mbìlì tí ó wà dalẹ̀ Ànábì ní wọ́n nínú àwọn tí ó burú jù ń kó lálìkìyà àmàlọ́wà gbogbo ẹni tí ń lọ fi ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ta yín ní páàkì gbogbo ẹni tí ń lọ fọ̀rọ̀ ìyàwó rẹ̀ ta yín bí wọ́n ti ń ta káàdì bẹ́ẹ̀sì ni wọ́n ń pè yàn assembly làwọn máa ń pè lọ ẹ mọ̀ pé bẹ́ẹ̀sì níyà yìí gbogbo ẹni tí ń lọ fọ̀rọ̀ ìyàwó rẹ̀ ṣe fàájì bẹ́ẹ̀sì Ànábì lọ́wọ́ àná tí ó burú jù nípò lálìkìyàmà ọlọ́mọdé wa yá sẹ́mi gbogbo àwọn kan yìí àwọn ọmọ wò pé kí ló wá lè tó báyìí bẹ́ẹ̀ ó lé o ẹ wo bá Ànábì ti wí obìnrin ẹja gbọ́ nǹkan mí yìí láàrin ibẹ̀ ń bá wa bá gbọ́ yé bẹ́ẹ̀ bọ́lọ̀ ti fẹ́ kárí nù Ànábì ni yufdi ila zawjatihi wa tufdi ilayhi yóò free láti ṣe kíni láti sọ̀rọ̀ pé ẹbọ kọ̀ mi ní sọ fún kódò lè jọ́rọ̀ ọ̀fẹ́ kódò lè jọ́rọ̀ pé à ń ṣeré láàrin ara ẹni kódò lè jọ́rọ̀ àṣírí tí ò ní fẹ́ kẹ́nìkan mọ̀ kódò lè jẹ́ nǹkan kan tí ń dààmú rẹ̀ lárùn ẹbọ kọ̀ mi ní sọ fún gbogbo ìyàwó tí ó bá free láti máa sọ tinú ẹ̀ fọ́pọ̀ ẹ̀ kèrí lè rí lóko ara azuwaja bọ́lọ̀ ti fi ajẹ́nu o tíyàn ní free láti gbé bí n bá tiẹ̀ lé bá gbogbo èèyàn sọ bí ìwọ kọ at the same time bẹ́ẹ̀ náà lórí fáwọn ọkùnrin náà kí ló dé
tí ọkọ ìyàwó fi máa gbé nǹkan kan bọ̀ yóò tún á gbé sínú oníbàgì dúdú wọn àti ẹgbẹ́ ara ni wọn rẹ̀ filẹ̀ àwọn ìyàwó rẹ̀ náà kí ló dé tọkọ ìyàwó ní yàrá kan gbẹ́ nìkan wọ̀ bẹ̀ gbogbo ẹni onírú yàrá bẹ́ẹ̀ ìsẹmọlẹ́yìn Ànábì o sallallahu alaihi wasallam dáa àwọn alájí nìkan wọn máa àwọn nìkan wọn máa wọ akàn kèérí bẹ́ẹ̀ ni àwọn ìyàwó tàbí sallallahu alaihi wasallam àwọn èèyàn lè máa wá bí wọ́n pé bò ní máa jẹun bò ní máa sùn kò sí kí wọ́n lè bí wọ́n òun ni wọ́n fi wá bí yàrá wa Aisha radiyallahu anha gbé ròyìn wa Nabi fún wa ẹgbẹ́ kí la Aisha wí kana khuluquhu al-Qur'an pé sẹ́yìn al-Qur'ani ìwà Nabi lò sallallahu alaihi wasallam ìgbésí ayé tèmi àti wọ́n ń gbé lọ́pọ̀lọpọ̀ fámìlì bí wọ́n bá wá bí èmi ò gbọ́ ẹ̀yìn ya wa o ọkùnrin mi náà bá rẹ̀ débẹ̀ o bí ọlọ́pàá bá wá wádìí pé wọ́n mú ọkọ ní police station wípé wọ́n wá investigate wọ́n wá di ẹni wà bí kankan ìyàwó gan ni ọkọ pé èmi ò máa rí wọn o wọ́n máa pẹ́ wọn tó dédé bẹ́ẹ̀ ó sì lè ṣe pé kọ̀mọ̀rin ẹ̀ lóòótọ́ ó ní yàrá kan tí pé òun nìkan náà ní wọbẹ̀ gbọ́dọ̀ ọmọ rẹ̀ kọ́ gbọ́dọ̀ sí ní lẹ́nu ọ̀nà bẹ̀ ẹ wá ní kílú ìyàwó yọ ọmọ tètè kọ́mọ yìí tètè jẹ́wọ́ pé ẹ dákun o gbogbo ń tẹ́ bá ní wọ́n ṣe wọ́n lè ṣe o. níta fi yà lọ bí gbogbo eléyìí ni pé àwùjọ ìbáṣepọ̀ ọlọ́kọ-láya bọ́lọ́wọ́ àtànẹ́bì ti fẹ́ kórí òun ló lànẹ́bì júwe náà àdéhùn yà yóò lè gbogbo tí ń bẹ nú ẹ̀ gbogbo bóun ti rí ọ̀pọ̀lọpọ̀ ò lè sọ iye tí ń gbà ní sálárì fún ìyàwó rẹ̀ àfa torúkọ mọ̀ pé ní aládàáwò níyàwó yìí bọ́ba ti mọ iye tí ń gbà ní sèǹdàgbára rẹ̀ ọ̀ká yóò mọ̀ gbé nípa lọ́rùn yóò ti dé iye báyìí gbọ́dọ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ dàkún ọ̀là Nábì ní sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ lè firi láàrin ọkọ àtìyàwó àmọ́ kí nǹkan yóò tó ṣẹlẹ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ òun ni ó wà ń bẹ̀ o as-sakanu al-mawadda ar-rahma torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà làwa náà ń gbọ́ lẹ́yìn náà ń gbọ́ làwa náà ń rí bàbá ní kóbìnrin ó fi inú hàn ọkọ rẹ̀ kó sọ gbogbo ntí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà àǹfààní ní ó rí sí pé kókó wa lógún bọ́ba yìí pé ní Ibn Mas'ud ń sọ fún ìyàwó rẹ̀ pé kó wa ẹ dákun sí yọ àyè zakaka lè lẹ́kọ̀ọ́ yọ lọ́mọ bí àdẹ́bí pé ṣe ń kó fún ìtàn wínú bàbá bẹ̀rẹ̀ wí ká bá ẹ̀ràn wí àmọ́ èyí tó burú jù tá a fi yà lọ gbogbo bíi ni pé ọ̀rọ̀ lọ́kọ-láya gbogbo ẹni ọkùnrin ni obìnrin ni tí wọ́n á dé ta ti ń lọ dálẹ̀ ànábì nínú ẹ̀ tó burú jù nípò níwájú Ọlọ́run láti kìí àmẹ́ kọ́lọ́ kọ́mọ́sà sọ èmi àtẹ̀yìn bẹ́ẹ̀ o. ẹ̀rí nínú ìtọ́yẹ ká fèsì kọ́mọ́bà máa fa marital discord a padà síbi tí a wílẹ̀ kan pé ǹjẹ́ ti ń jẹ́ lọ́kọ-láyà ni pé yájọ́ máa díje àbí ká máa kúnra ẹni ní ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí ìdúró pé ń gba ẹ̀tọ́ mi ní gbogbo lè fi dàrú ọkọ dondo pé ò ṣètò kọ́dà yóò ní wọ́n wí wọ́n á sí pé obìnrin gbọ́dọ̀ máa ṣe báyìí ìyàwó náà gbọ́ pé wọ́n lẹ́yìn náà gbọ́dọ̀ máa ṣe báyìí sẹ́rí tí ń jẹ́ hayatu zawjiya kọ́dà bá Nábì náà ti gbé sallallahu alaihi wasallam òun ni kéèyàn orí kókó òun ò rí ká lè máa ṣe kíni ká lè máa ṣe àmójúkú fúnra ẹni gbogbo ọjọ́ tí ọkọ àbíyàwó bá ti dóńdó pé
wọ́n lè gbọ́dọ̀ ṣe nǹkan báyìí fún mi àbí kí n gbà á. èyí wọn ò lè mú inú ilé tó bàbá dúndú pé ṣòkúkù ẹ̀tọ́ àmọ́ ká lè máa ní kíni ká lè máa ní àmójúkú ntọ́ba yẹn wọ́n ṣe nǹkan mẹ́wàá fún yẹn tí wọ́n ṣe mẹ́jọ kéèyàn náà lè alukurani ti kọ́ wa ẹ wáyà tí mo kà lẹ́ẹ̀kan illa an ya'funa aw ya'fu alladhi biyadihi uqdatun nikah wa an ta'fu aqrabu lit-taqwa. nínú àyà mi wa in tibna lakum an shay'in minhu nafsan fakuluhu hani'an mari'a. pé kọ́dà máàrí sàdáàkì obìnrin tó jẹ́ tọ́ rẹ̀ bọ́bá yọ̀ǹda fọ́kọ rẹ̀ ń bẹ́ẹ̀ olúwa ní kọkùnrin náà jẹ́ ní dùnnú ní dáadáa kò kọ́ láìfí. nítorí náà ara ń tí ó yẹ ká fi èsì tí yóò di marital discord kù àbí kí ó tán yányán pẹ̀lú ògo Ọlọ́run òní kíkọ́ kọláyà ọmọ lè mójú kúò ní ntọ́ba ṣe mójú kúò lẹ́tọ̀ọ́ ara wọn ká mọ̀ máa dóńdó pé àbí kí n gbà kó kún àbí kí n gbẹ̀tọ́ mi kó pé. nínú ohun tá a gbọ́dọ̀ fi èsì òun ni pé èèyàn máa gbégbé sí ayé láàrin lọ́kọ-láya bígbà tá à ń ṣọ́ra wa lọ́wọ́ tá à ń ṣọ́ra wa lẹ́sẹ̀. ntí sì máa fa eléyìí kò tayọ pé a máa gbàgbé hakíkọ̀ kan òun ni pé obìnrin ńjọ́ tí wọ́n ti bí ìgbésí ayé kan ní ń gbé ibì kan ni wọ́n ti bí ọ̀nà kan làwọn máa gbà ṣe nǹkan tiwọn nílé wọn. ọkùnrin náà bóyá background mi lòun ti wá ọ̀tọ̀ ní báwọn ti jẹun ọ̀tọ̀ ní bí mọ́tótó ti mọ bóyá wọ́n ti mọ ní ọ̀dọ̀ tiwọn àti bẹ́ẹ̀ 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 lọ. sẹ́rí kéèyàn wá máa rò pé ní ntó ti gbé láti bóyá ogún ọdún lobìnrin dé tó dọ́dọ̀ ọkọ rẹ̀ àbí kò tó bẹ́ẹ̀ àbójú bẹ́ẹ̀ lọ kọ́ wá rò pé ní gbígbà téèyàn kàn yí nǹkan padà tí ń ṣe déédéé ntí wọ́n ń fẹ́ wọn náà ni wọ́n máa rí bẹ́ẹ̀ lọ èèyàn ń tara rẹ̀ ni. àfi kéèyàn mọ̀ pé ní àwọn kankan ń bẹ tó yẹ pé ní bóun ti bá a sábà nù o lè má jẹ bẹ́ẹ̀ mi ti ṣe kínní bẹ́ẹ̀ mi ti bá a sábà lọ́dọ̀ tiwa nù. ìyàwó náà lè máa gbé àwọn àròrí kan bọ̀ pé irú ọkọ tí mo fẹ́ báyìí mo fẹ́ kọ́ máa sọ̀rọ̀ kọ́dà ẹlòmíì ntí ń dájà lẹ̀ láàrin wọn ò ju pé bó ni ìyàwó òun pronounce àwọn ọ̀rọ̀ kan lọ bó lọ́dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ títí ń sọ bẹ́ẹ̀ tó fi dàgbà ní ọ̀wá di pé yíò ní òní lè faramọ́ èyí tó bá gbà tó ṣe ẹ máa túnra yín ṣe díẹ̀díẹ̀ kọ́dà ẹlòmíì lè pé bó bí ń ṣe ń gbégbèsè kan bí ń ṣe ń rìn ń ṣe ń jẹ́ràn lóhùn yìí láti gba àwọn ti bí gbogbo àwọn eléyìí náà ó yẹ kí a fi èsì kí mọ̀lẹ́bí wo lè bá a dùn kọ́lọ̀ kí ó jẹ́ ká máa ní mọ̀lẹ́bí tí ó dùn. ó ṣeun ẹ rí nínú àkíyèsí tí ó yẹ ká ṣàkíyèsí rẹ̀ láti má jẹ́ kí gbọ́nmi sí omi òtún ọmọ ẹsẹ̀lẹ̀ láwùjọ èyí tó dájú èyí kọ ẹ̀yin obìnrin ìyá wa ẹ̀gbọ́n àbúrò wa. ọ̀pọ̀lọpọ̀ obìnrin òun ọmọ ríra rẹ̀ rí i pé òun ti ń dàgbà pé àwọn ọmọ là ti ń bì í o sì fẹ́ kí baálé rí ọ fẹ́ ìyàwó mi kéke kò sì mọ irú tí ó rí lára rẹ̀ ń jọ àkọ́kọ́ tó fi wú mà wá dà ọmọ ẹjẹ kó rí ní ara rẹ̀ mọ́. ẹ dákun àwọn kankan bẹ tá a gbọ́dọ̀ tìjú bàbá fẹ́ bára wa sọ̀rọ̀ o lódodo ọ̀rọ̀ ó nírú ìmúra kan tóbìnrin máa ń mú bóyá ló wọ ọkọ rẹ̀ ńgbà tí tọ̀fẹ́ kódà a gbọ́dọ̀ bára wa sọ lódodo ọ̀rọ̀ débẹ̀ ó nírú nǹkan tí máa di bóyá ló wù
obìnrin ó wà ti rí rẹ̀ pé bó bá ti bímọ méjì mẹ́ta kí ni àwọn tó máa àwọn ajẹ́ gẹ́gẹ́ bíi kọ́dọ̀ ọkùnrin mi ò pé ìyàwó rẹ̀ pé owó èmi rẹ̀ náà kájọ rìn lọ báyìí àwọn ajẹ́ gẹ́gẹ́ bíi ìyàwó tuntun gbèrú lébẹ̀ bá dàrú wọ́n lọ fọwọ́ rẹ̀ dàrú o torí pé kò ní ẹ ajẹ́ pé nítorí tó wù òde orí mọ́ irú eléyìí náà ó yẹ kéèyàn ó fi èsì bàbá fẹ́ kí lọ́kọláya kí kádùn ọmọ wà kí èdè àìyedè kó máa dínkù àbí kó máa sí rárá ara ẹ̀ ní kóbìnrin ó mójútó ara rẹ̀ kódà kó mójútó inú ilé tí wọ́n ń gbé kí ni máa fà á tó yẹ pé ẹlòmíì tí ó ti programu life ẹ̀ débi pé àfi tí ó bá wọlé tí ó sùn ní ó tó wálé pé látàárọ̀ tó bá ti jáde kódà bọ́ bá wá close níbi iṣẹ́ náà ó prefer kó lọ àwọn restaurant gẹ́gẹ́ bí bẹ́ẹ̀sì ni wàlá ẹlòmíì wà force láti máa ṣe ni ní títorí pé ńgbà ọba délé ńgbà wọn ní ọba bìkan tó ṣe ń wìn kíni ní ọba àwọn aṣọ àwọn ọmọ kan tí wọ́n bọ́ lẹ́jìgì kò sẹ́ni tí ó wù bẹ́ẹ̀ ẹbí òun náà lọlé bóyá lọlé ọ̀rẹ́ rẹ̀ kan tó rí tí gbogbo ẹ̀ ń mọ́ ńgbà wọn bá kìlọ̀ fóbìnrin mi yọ wá dà ṣé bí wàhálà àwọn ọmọ rẹ̀ náà lòún ṣe kò rí bẹ́ẹ̀ o àyè àwọn ọmọ ọ̀tọ̀ àyè ọkọ ọ̀tọ̀ kéèyàn mọ̀ wá torí pé ní ń ṣe wàhálà lórí àwọn ọmọ ń tọ́jú oúnjẹ ń ṣe kínní kọ́ mọ̀ mójútó ń tí ọmọ wu ọkọ rẹ̀ ẹ wo nítorí ẹ̀ ní ṣẹ̀ríà ìsìlámù ṣe gbé kalẹ̀ pé bí ọkùnrin bíjà bá dé láàrin lọ́kọ láya tí wọ́n bá kọra wọn ṣẹ̀ríà gbé kalẹ̀ pé àìkọ́yàwó lónìí ká bí ọ jáde lọ́la kó lo fatira kan tá à ń gbé ní kíni al-idda kó lo idda èyí tá à ń gbé ní waiting period kó ṣe di haibọ mẹ́ta lẹ́yìn tọkọ rẹ̀ ti kọ̀ o ẹ wá rí táwọn àfọ oníṣẹ́rí ọmọ wa pé irú ẹ̀sọ́ tí ọmọ ṣe tẹ́lẹ̀ kó tó di pé ọkọ ní mo yọ̀ǹda rẹ̀ kọ́ wa múra sí i láàrẹ̀ ẹ̀ dà o bọ́yọ́ náà lè pé kí ìfẹ́ rẹ̀ ọ padà sí ẹ̀mí ọkọ rẹ̀ ẹ̀kọ́ wọn kọ́ wa ẹ dákun ẹ̀yin obìnrin arantẹ́yìn náà mójútó nù bẹ́ẹ̀ bá ṣe léyìí kò ní di ẹsẹsẹ máa lọ ṣe wàhálà kan gbé ìsáfẹ́ wọn fẹ́ mi náà ni bọ́bá ti rí ti ń wọ̀ ní ti ń wù lára tiẹ̀ náà ó ṣe é ṣe kọ́ mọ́ lọ fẹ́ ẹlòmíì kó o ti fẹ́ òun náà. ẹ̀rí nínú tí ó yẹ ká fèsì tí máa fa èdè àìyedè láwùjọ ní mọ̀lẹ́bí láàrin lọ́kọláya. ìmọ̀ ṣẹlẹ̀ ńgbà míì kò ṣe pé àtọkọ àtìyàwó bákan náà lẹ̀sìn wọn mọ̀ bóyá ẹ̀sìn pé ẹ̀ta síkáàfù ẹ̀kẹta síkáàfù mẹ́rí ẹ̀sìn so mẹ́jàgbọ̀n kí ọkọ náà ó sì kọ́ wa gbádá kọ́ gẹ̀fìlà pé à ń lọ gbọ́ wá sí lónìí ó bá sì tún di lọ́la náà bóyá pé bí olórin ẹ̀sìn àbólórin ẹ̀sìn ni àjọ tún lọ bẹ̀ bóyá bí wọ́n ti ríra wọn nù ọlọ́mọ wa ṣe ń gbà míì ìmọ̀ kó ṣe pé ìyàwó ni wọ́n ń dàgbà sókè níbi ẹ̀sìn àbọ̀kọ náà ní ń dàgbà sókè níbi ẹ̀sìn ṣe rí wọ ìyàwó tó ń dàgbà sókè níbi ẹ̀sìn tó o bá máa mójútó bọ́kọ rẹ̀ náà ó sì máa múfù pẹ̀lú rẹ̀ àbí wọ ọkọ náà tó o máa mójútó bí ìyàwó rẹ̀ náà bí ó ṣe máa ṣe kíni bí ó ṣe máa múfù pẹ̀lú rẹ̀ ẹ̀ ní padà bára yín mu mọ́ gbogbo ntí ẹnìkíní ń ṣe ọ̀wá ní kò ní nítun màmá lójú ẹnìkejì torí náà ara ń tọ́ yẹ ká fi sínú o gbọ́dọ̀ ń bá ṣàánú bá ìpọ́kọ́ lọ́lọ́run kọ́ ṣàánú tí ń gbàgbọ́ yé ẹ̀sìn sí tètè mọ ẹ̀rí bá àwọn ọ̀pọ̀lọpọ̀ mo rí pọ̀pọ̀lọpọ̀ ẹ̀dọ́ wáyà yìí níṣẹ́ ló mú ìyàwó rẹ̀ lọ́wọ́ àbí ó ti dànù o ìwọ náà lọ gbọ́n tí ń gbọ́ sẹ́rí bẹ́ẹ̀ yẹn bá ṣe àìtọ́kàn ṣàìbìkítà yìí ń pè ní èmi ní sà ń gbọ́ yọ padà dé lẹ́bù tíyàwó rí ò ní lè kọ̀ máàcì rẹ mọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn là ń wí ó sì lè ṣeéṣe ńgbà míì náà ọlọ́run máa ṣe pé ìgbéyàwó ni àgbọ́yé ẹ̀sìn yọ ọmọ bá làgbọ́yé ẹ̀sìn ọmọ bá yóò di pọ́kọ rẹ̀ náà máàcì rẹ̀ mọ́ kọ̀ wá sí tí wọ́n máa ṣe ń lé kò ní nítumọ̀ mọ́ lójú ẹnì kejì pàtàkì lójú ẹni tí àgbọ́yé ẹ̀sìn tiẹ̀ tó bá ti ga ju ti ẹnì kejì lọ.
nínú tó yẹ ká mójútó náà òun ni tadakhulul usratayn ẹ dákun inú àwa tí àwa ń bí iná mọ́ra wọn tí ọjà gbàlagbà tí wọ́n ti lọ́mọ nílé ọkọ àbí tí ọmọ wọn náà ti gbé ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ní máa jẹ́ pé ńgbà míì mọ̀lẹ́bí òbí ọkọ àbóbi ìyàwó ìdásí tí ò yẹ kí wọ́n dá sí ní mọ̀lẹ́bí ọmọ wọn láàrin ọlọ́kọ-láyà òun ní dẹ̀bí wú. ẹ jẹ́ á mọ̀ pé nínú ṣẹ̀ríà ìsìláàmù bí a bá ti yọ̀ǹda obìnrin wípé a fi fún ọkọ òun ló kù kódà bẹ́ẹ̀ bá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ kí ọmọ yín ó ṣe ẹjọ́ jẹ́ pé pẹ̀lú màsí pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ ni kọ́mọ̀jọ́ jẹ́ pé iná lẹ́ẹ̀ma wá kọ́ sí ọkọ rẹ̀ pé ó yẹ kó ṣe báyìí kò yẹ kó ṣe báyìí at the same time ó lè wọ́ sọ́wọ́ àwọn ìdílé ọkọ ńgbà míì náà pàtàkì jùlọ ìyá ọkọ torí pé ìyá mi máa rí bí ìgbà tó ṣe pé ní ọmọbìnrin tó dé bí ìgbà tó fẹ́ já ọmọ àwọn gbà má wọn lọ́wọ́ á sì rọ ẹ̀yin obìnrin lẹ́yìn náà kẹ́yìn náà fi rora yín wò lóòótọ́ ọmọdé yẹn ti ń tọ́ láti kékeré tó fi wá dàgbà ọkàn wá dẹ̀ kan náà ẹlòmíì ọlọ́run ni ó fẹ́ràn ìyá rẹ̀ bóyá kò lè ṣe ń jọ́ kan kọ́mọ́lọ́ kíá yìí ọwọ́ á di pé ọ̀sẹ̀ kan díẹ̀díẹ̀ yín di kíni ń dọ̀sẹ̀ méjì díẹ̀díẹ̀ àti ẹ̀tí fóònù láàrin ọ̀sẹ̀ méjì gan ó di tipa kò ní tẹ́wù ìyá yìí lọ́rùn káwọ obìnrin náà ká fi èsì kọ́dà máa rọ́kọ rẹ̀ náà létí pé ẹ̀ tí ì dà wọn màmá lónìí lọ́dọ̀ wọn kọ́dà ẹ̀jẹ̀ mi yan lọ torí bí eléyìí ọba ṣẹlẹ̀ ó lè wá múyá yìí náà gbà á lọ́nà bòmíì láti rí wọ obìnrin yìí gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ ní mọ̀lẹ́bí lọ́kọ-láya ló ti dàrú ní títorí pé kìí ṣe páàrin wọn gan ní òtò àmọ́ dàsí ti ń wá láàrin látọ̀dọ̀ òbí nídìílé ìyàwó àbí látọ̀dọ̀ òbí nídìílé ọkọ náà. nínú àwọn tó yẹ kí a tún mójútó òun ni tí apá kan náà àwọn onímọ̀ pè ní idaratun niza wípé bí èdè àìyedè kan bá ṣẹlẹ̀ láàrin mọ̀lẹ́bí láàrin ọkọ láàrin aya wọn lára ń tí àwọn ẹlẹ́kọ̀ọ́ kan ara ń táwọn rí pé ìmọ̀ jẹ́ kí èdè àìyedè àbí àìgbọ́ra ẹni yé kó máa dàgbà sókè sí i òun ni pé ṣé ntọ́sẹ̀lẹ̀ lónìí òun ni pé bóyá ọpẹ́ kó tó gbé oúnjẹ fún ọkọ lásìkò tó mọ̀ kó yẹ kó ń gbóúnjẹ fún wọn ní bàbá yẹn ju èdè àìyedè tó ṣẹlẹ̀ ẹ mẹ́jọ sọra wa di tape recorder tá a máa wá ká pé bẹ́ẹ̀ náà ló ṣe ní ọ̀sẹ̀ tó lọ kọ́dẹ̀ lómi ọ̀ a máa ka tọdún kan yọ máa ka tọdún méjì pé báyìí náà ló ṣe wọ́n ní tó dáa jù ni pé bàbá rí iṣu kan tó ṣẹlẹ̀ láàrin lọ́kọ tìyàwó tá a bá yanjú rẹ̀ ẹjẹ́ ọmọ lórí èyí tó ṣẹlẹ̀ sẹ́rí bẹ́ẹ̀ bá ti parí eléyìí oúnjọ́ mi tó mi bá tún ṣẹlẹ̀ ẹ má rárá yín létí tàná àbí tọ̀sẹ̀ kan àbí tóṣù kan àbí tọdún kan àbí jù bẹ́ẹ̀ lọ ma wọ́n ní bàbá mójútó eléyìí náà insha Allahu ta'ala yóò jẹ́ kí mọ̀lẹ́bí wa insha Allah náà ó jẹ́ ọmọ tó ẹ̀rí nù ntí mo kọ́ kalẹ̀ síbí yìí náà gẹ́gẹ́ bí ìrírí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà òun ni pé ẹ jẹ́ kí lọ́kọláya ọmọ gbìyànjú tí ẹ bá ṣe pé agbára yín ọ̀wá ká ti yanjú èdè àìyedè láàrin ara yín ẹ má jẹ́ ọmọ jáde sẹ́ríjọ́ tó bá ti di pé ní èyí lọ fẹjọ́ rẹ̀ sùn kọ́dà bọ́ jẹ́ àwọn òbí rẹ̀ èyàn ń fẹ́ ntí ọ̀yẹ́ káfẹ́ lójú ń fẹ́ lójú nìyẹn
ẹjẹ́ á máa gbìyànjú kó ṣe pé ní gbogbo gẹ́gẹ́ bí òwe Yorùbá wọn ní ahọ́n àti ẹnu gan wọn a máa jà gbogbo ìgbà tí abẹ́lọ́n kíjọ máa ṣẹlẹ̀ àmọ́ ńgbà tí èdè àìyedè kan bá ṣẹlẹ̀ ẹjẹ́ á gbìyànjú pé láàrin ara wa kó tó di pé nìkan gbọ́yọ̀ máa dá sí i èyí tí ọba jẹ́ pé nìkan máa gbọ́yọ̀ máa dá sí i kọjá ní tó tóbi tágbára ọ̀ká àmọ́ gbogbo nǹkan kínkìnkín láàrin ara ẹni kọ́dọ̀ dá ká má jẹ́ kí ẹ̀gbọ́n àbábúrò àbóbi à ń bè ńlé àti ẹ̀ máa wá pé ọ̀rẹ́ dá sí i nínú tí àwọn àlùfáà ní ká fèsì ní àwùjọ wa nìyẹn ẹ rí ọjọ́ ti lọ bọ́tú mo rò pé nu ìwọ̀nba eléyìí tá a mẹ́nu báyìí náà bọ́lọ̀ ń bá ní kí a lè mójútó yóò jẹ́ kí aya al-Qur'an al-Karim tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa lónìí pé Ọlọ́run ní òun fẹ́ kí lọ́kọláya ká jẹ́ azwaj ìyẹn ni pé ni tí ó máa ríra wọn bí ẹni tí ń gbé ní tó dínkù lára ẹnì kejì tá a ní máa wọra wa ń wò pé àjọ ń díje èmi ní ju ọ lọ ni àbí wọn ni ó jù mí lọ. àwọn orígun mẹ́tẹ̀ẹ̀ta tó lu wá sí fi ṣe pilẹ̀ létọ́ bá dùn èyí tí Ọlọ́run pè ní asakanu al-mawadda war-rahma ìfàyàbalẹ̀ ìfọkànbalẹ̀ ìfẹ́ àtàánú ara ẹni yóò wà lè jókòó sí àwùjọ lọ́kọláya wa náà Ọlọ́run kọ́ mọ́sá sí bẹ́ẹ̀ gbélé ìta wílò ní iná Ọlọ́run yóò ṣàǹfààní fún wa gbogbo ilé tó ti tò Ọlọ́run má jẹ́ ó dàrú gbogbo àwọn tí ó kù díẹ̀ káàtó táwọn náà ń gbọ́ ń tà ń sọ yìí ẹ dákun ẹ já lo àwọn níta mẹ́nubà yìí káwá fàdúrà sí Ọlọ́run kọ́ mọ́sá dá ìdùnnú àti fọkànbalẹ̀ àti fẹ́ Ọlọ́run kọ́ dá padà sí ìdílé ẹni kọ̀ọ̀kan wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ní ọmọ ìyá wa lóbìnrin tí wọ́n lọ ṣaláìsí tí ọkọ rẹ̀ ò sì ṣe bí ìgbà tí ó ṣe tán láti jẹ́ kí wọ́n pín ogún ìyàwó òun. àkọ́kọ́ ni pé bírò ọkùnrin yìí náà bá ń gbọ́ àbí bàbá rẹ̀ ni tí ó lọ jíṣẹ́ fún un òun ni pé kó mọ òfin Ọlọ́run nínú tó ṣẹlẹ̀ yìí nínú ohun tí Islam fi yàtọ̀ gédégédé sí gbogbo ẹ̀sìn òun ni pé gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan bá ní tó fi lọ jọ́lọ́ nípè tó fi kú ní the moment tó wọn ò sí láyé mọ́ òun Ọlọ́run ti ní ó di tàwọn mẹ́rin bẹ́ẹ̀ni ká bá wulẹ̀ wá kó lọ́wọ́ tí ò fún ẹni tọ́lọ̀ ti ní ọ́dí tí ẹ̀hún gbèsè lóní lọ́rùn bí ìgbà téèyàn ẹni tọ́jẹ́tọ̀ tẹnìkan torí pé ẹ jẹ́ ká gbọ́ yìí kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí wọ́n bá pín ogún kó tó di tẹni tó ní ogún ṣẹ̀ríà ìsìláàmù ni pé the moment tí ẹnìkan bá ti kú láyé o Olúwa ti pín ó ti fi rán Ànábì sallallahu alaihi wasallam ẹni ó ní àáfù nǹkan tó ní ni ẹni ó ní one quarter tó ní ni ẹni ó ní 2/3 tó ní ni bẹ́ẹ̀ni kan bá wá kó ilé yìí sọ́wọ́ tí ò jẹ́ kó dọ́dọ̀ ẹni tó ní ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ gbogbo ẹni tẹ́tọ́ ẹlẹ́tọ̀ ń bẹ ní ọrùn ẹ̀ ó sì wá pè ọkùnrin yìí àti gbogbo ẹni tó bá dẹ́tọ̀ ẹlẹ́tọ̀ lọ́rùn kó tètè san fẹ́ ni ó ní nígbà wo láyé torí pé àìsàn láyé kò sájẹgbénú ìsìláàmù o ìwà san lálkìyàmà ó lé òun là nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ṣe júwe pé atadiruna manil muflis ń pé ǹjẹ́ ma àwọn kan tí wọn ò ní nǹkan kan lálkìyàmà al-muflisu lẹ́ni tó wà bankrupt pé kò ní nǹkan kan mọ́ anabi júwe anabi ní kọ́dọ̀ ẹlòmí ọ̀wà ya'ti bi salatin wa siyamin wa zakat ó kírun ó gbààwẹ̀ ó yọ zaka ó ṣe gbogbo ntẹ̀yàn ṣe ń dáadáa ọwọ́ adali kìyàmà
ntí arètí nírú rẹ̀ náà ní pé marhaba ọ̀nà àlìjánnà ni àmọ́ wọ́n wá sí rẹ́kọ́ọ̀dù rẹ̀ pé ta ló ṣe ń jàmbá ta ló bá nẹ́bi ti wínú wa akala mala hada ọjẹ́ owó lamẹ́yìn ọ̀yàn làkàṣẹ́ gbèjẹ́ níjọ́ náà bẹ́ẹ̀ bá wá ní ẹ wá gbowó yín ń bọ̀ wọ́n ti náà ń bọ̀ lòun lọ́wọ́ ti rí àmọ́lúwa lẹ́nìkan ní jẹ nìkan gbé ntí ó wàá ṣẹlẹ̀ ní pé fayukhadhu min salatihi wa min siyamihi wa min zakatihi wọ́n máa wá quantify irú ìlọ́lọ́gba ilé lójú irú owó ilé mélòó ló gbé ẹ wo kí ló ṣe déédéé nù ẹ̀yọ́ ẹ wo kí ló ṣe déédéé nù àwẹ̀ rẹ̀ ẹ̀yọ́ Ànábì sallallahu alaihi wasallam ní wọ́n wá yọ ìwọ̀n ẹlòmíì tán wọ́n yọ zakẹ́ ẹlòmíì tán wọ́n yọ hajj ẹlòmíì tán gbèsè ló kù lọ́rùn ẹ̀ yìí tí wọ́n wá gbẹ́ngbẹ́ di yọrùn àtàwẹ̀ tán tẹ́ ẹ máa lọ kò rí bẹ́ẹ̀ wọ́n tún wá wo àwọn ẹlòmíì tẹ́tọ́ rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ ẹ̀tọ́ wọn ń bẹ lọ́rùn ẹ̀ ẹ̀ṣẹ̀ táwọn bá ṣẹ̀ kí wọ́n máa yọ wọ́n máa fi fún un ẹ̀dá kùn tí yẹn bá gbọ́ gbogbo eléyìí yóò ṣe jàmbá láyé téyìn wulẹ̀ máa wá kírun fẹ́ nìkan tí wọ́n máa bẹ́ nìkan gbà wẹ̀ tí wọ́n máa lọ ájì tí wọ́n padà jẹ́ tẹ nìkan ọlọ́run kọ́ máa jọ ọ̀rọ̀ owó rí bẹ́ẹ̀ o torí náà àrò ọkùnrin àti ògbẹ́ntọ́ bá rí bẹ́ẹ̀ ntó nílẹ̀tọ̀ nínú ogún ìyàwó rẹ̀ ìmọ̀ akọ́jẹ́ 1/4 àbí 1/8 òní jù bẹ́ẹ̀ lọ àṣẹ ọlọ́run ni bóòlù ó ṣe ní 1/4 òní bí ìyàwó rẹ̀ ọ̀bá bímọ bóyàwó rẹ̀ bá ti bímọ 1/2 àbí 1/4 half of it ní tiẹ̀ bí ìyàwó rẹ̀ ọ̀bá ṣe kínní bí ọ̀bá bímọ bọ́bá ìgbéyàwó rẹ̀ bímọ 1/4 rẹ̀ ò ní jù bẹ́ẹ̀ lọ nínú tíyàwó ìfisáyé àwọn tó ní yòókù àrọ̀ kí wọ́n tètè ṣàánú rẹ̀ kí wọ́n pín tó ń kálukú fún àánú rẹ̀ wọ́n fẹ́ ṣe ọlọ́run mọ́sàgbé kí arákùnrin yìí náà gbọ́ ọgbà bẹ́ẹ̀ ní ọgbà òun sàárà àná. ǹjẹ́ obìnrin lè kọ ọrùn fún ọkọ rẹ̀ ní títorí bọ́kọ fẹ́ ṣe family planning ntí wọ́n ń pè ní family planning ọ̀nà méjì ló pín sí èyí tí ṣẹ̀rí àfaramọ́ ń bẹ ń bẹ èyí tí ṣẹ̀rí àlòdì sí ń bẹ ń bẹ èyí tí ṣẹ̀rí àfaramọ́ gẹ́gẹ́ bí hadith tó wá lọ́dọ̀ anabi Muhammad lọ́dọ̀ àwọn sọ̀hábì anabi tí wọ́n rìpọ́tù ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láyé anabi wọ́n ní kunna nazilu wal Qur'anu yanzilu ìyẹn ni pé bẹ́yẹn bá ní ọ̀nà kan àbọ̀nà míì wípé abímọ ní lónìí a sì fẹ́ kí ọmọ yọ dàgbà díẹ̀ kótó tún di péyàwó ní oyún mi ní táwọn sọ̀hábí làwọn ń ṣe lọ wọn là Ànábì sì gbọ́ Ànábì sì mọ̀ Al-Qur'ani ń sọ̀kalẹ̀ wọn kàn fún àwọn ń pa ẹ̀ gbogbo ọ̀nà téèyàn bá ṣe family planning tó bá yẹ pé ń tó túmọ̀ ní wípé àfọdún kan àfọdún méjì lẹ̀ àbíyàwó wà lẹ́nu ẹ̀kọ́ kan àbí bákan àbírò àárẹ̀ kan ń ṣe tí ò lè máa lóyún ní ọdọọdún àbọ̀dún méjì méjì gbogbo eléyìí kò láìfí nínú ṣẹ̀ríà àmẹ́rí family planning pé ọmọ mélòó la fẹ́ bí méjì ni mẹ́ta ni mẹ́rin ni ṣẹ̀ríà Islam ò fọwọ́ sí o kí mùsùlùmí náà ó sì má lọ́wọ́ sí i lórí eléyìí láfi wá dáhùn béèrè arábìnrin yìí bọ́bá ìgbérù ran family planning tí àkọ́kọ́ ni kọ́kọ́ àtìyàwó gbọ́ra wọn yé lórí ẹ̀ kọ̀ láì fi nu ṣẹ̀ríà bọ́bá ìgbé nítorí eléyìí ni obìnrin ìfi lóun fẹ́ máa kọ oorun fún ọkọ rẹ̀ kọ̀ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ torí pé ní irú eléyìí kò sí tó burú nípa ìdájọ́ ṣẹ̀ríà àmẹ́rí bọ́bá jẹ́ pé ran family planning tí ṣẹ̀ríà lọ́wọ́ sí gbogbo tí èèyàn bá ti fẹ́ ṣe tí ṣẹ̀ríà lọ́wọ́ sí bàbá rẹ̀ nìkan tó ní mi ò ní bọ́ jẹ́ party to that ìyẹn ni pé mi ò ní bọ́ lọ́wọ́ sí ìrúfin Ọlọ́run bí obìnrin yìí bá ṣe bẹ́ẹ̀ ọ̀la ìfi àmọ́ gbọ́dọ̀ béèrè kọ́ wádìí pé ǹjẹ́rú tí ọkọ òun ní káwọn ó ṣe yìí èyí tọ́lọ́run àti ṣẹ̀ríà faramọ́ ni abẹ́lẹ́ yìí tí ṣẹ̀ríà faramọ́ ní títorí pé tí ọba síbi kan pàtàkì
anabi sallallahu alaihi wasallam ní gbogbo obìnrin tí ọkọ rẹ̀ ní hájà sí bùkátà tọkọ-tìyàwó láàrin wọn tí obìnrin yìí wá kọ̀ fún irú obìnrin bẹ́ẹ̀ oorun tó bá sùn tí èyí àwọn màláíkà ọmọ ẹsẹ̀bí dandan lè rí o ọlọ́nkọ sọ wá lẹ́ náà. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní kí ni ipò tí ìyá ọkọ àti bàbá ọkọ wà sí ìyàwó. Ìyá ọkọ rẹ̀ àti bàbá ọkọ rẹ̀ náà ni àwọn amẹ́kí ló béèrè yìí tọ́gbà lérò bọ́bá yìí pé tọ́gbà lérò ni pé ǹjẹ́ wọ́n lè máa làlé àwọn lọ́wọ́ wípé báyìí ni ẹgbẹ́ gbèsè ayé àti sọ́mọ́ ọ̀rọ̀ ńgbà tá à ń ṣe wá sí bí ọkọ àtìyàwó bí wọ́n bá ti wà láàrin ara wọn kí bàbá ọkọ ìyá ọkọ kí wọ́n máa gba tí wọ́n máa dá sí láàrin wọn ṣẹ̀rí ò fún wọn ní ọtọ́rìtì pé ẹ̀yin lẹ́ẹ̀ máa wá dàdé wọn lọ́kọ́dẹ̀ lómi wọn máa sọ pé iye ọmọ bá ìwé ìta wílẹ̀ gan o bóyá bàbá ọkọ àbí iye ọkọ ni wọn máa pín pé ọgbọ́dọ̀ bí ju méjì lọ wọn lẹ́tọ̀ọ́ ọ̀rọ̀ eléyìí o bọ́ba ìpínlẹ̀ yìí ni arábìnrin gbàdérò àmọ́ gẹ́gẹ́ bá a ti wílẹ̀ kan kí obìnrin ó bọ̀wọ̀ fún ìyá ọkọ ẹ̀ kó bọ̀wọ̀ fún bàbá ọkọ rẹ̀ kọ́mẹ́jẹ kọ́kọ́ òun ó sórí bú látàrí ara tòun pẹ̀lú ntí ọmọ níwá sí bàbá àtìyá rẹ̀ obìnrin náà fi sí gbogbo ilé ìtọ́lọ́wọ́ rẹ̀. Sẹlẹbẹsì àbí rahbaniya ìbéèrè nígbà ìdáhùn ní kúkúrú ni pé la rahbaniya tafil Islam kò sí sẹlẹbẹsì nínú Islam o ìtumọ̀ ẹ̀ ni pé kéèyàn ó pé fada àbí mọ́dá pé ẹ̀sìn kan la sìn débẹ̀ pé àwọn òní níyàwó àbẹ́sìn kan la sìn débẹ̀ pé èmi ọkàn máa sin lọ́hùn ní èmi lọ́kọ àwọn kan wá wí lójú ayé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam níta àwọn náà sì wí tó sún wọn débẹ̀ wọn làwọn fẹ́ fi súnmọ́ lọ́hùn ni àbí torí pé níta dìídì náà wí ni pé àwọn mẹ́ta kan wá wọn wá bí àwọn ìyàwó anabiwa Muhammad sallallahu alayhi wa sallam pé ẹ sọ fún wa bó la nabi ama ẹ̀sìn rẹ̀ ti ń sìn níta bọ́ba délé iye náfìlà mélòó ní yàn irú bó ní máa sùn irú bó ní máa dìde àwọn ìyàwó ànábì wọn kó wọn rò fún wọn fàkà annahum taqaluha àwọn wá wọn wò ká ṣé bó ti máa náà lò ẹnu bá ànábì jí máa ṣe mọ́nu ẹ mọ̀ bí ṣètò ọ̀nà ọba wọ̀nyàn lọ bí bídíà àwọn náà wọ́n ń béèrè àwọn náà wọ́n ń dáhùn ẹsẹ̀ kan náà wọ́n ti ń dára wọn lóògbé ànábì ọ̀gbọ́dọ̀ mọ́rin bẹ́ẹ̀ faqad ghufira lahu ma taqaddama min dhanbihi wa ma ta'akhkhara Ọlọ́run ti forí jì ànábì ò ní ìdí àti gẹ́gẹ́ bí hadithi tá n kà fúnra wa lọ́wọ́ àwọn arákùnrin yìí àwọn wá wò ń wò pé bá nàbí bá ń ṣe ma báyìí lẹ́ni Ọlọ́run ti forí jìn àtẹ̀sẹ̀ rẹ̀ tó ṣáájú àti tó gbẹ̀yìn àkọ́lá ìbí báwa bá ṣe gbú lọ ẹnìkan wá dìde náà mẹ́tẹ̀ẹ̀ta ó ní èmi ò la àtàzáwájú ànìsà ẹnu tẹ́mi ó ṣe tí mo fẹ́ fi jọ Ọlọ́run lójú tí ń fi súnmọ́ Ọlọ́run òun ni pé mi ò ní fẹ́yàwó torí máa fẹ́yàwó tún dí mi lọ́wọ́ ẹ̀sìn Ọlọ́run ẹnìkejì náà wí mí òun lòun ò ní sùn mọ́ ẹnìkẹta náà lòun ò ní jẹun ní ọ̀sán mọ́ gbogbo ìbànú wọn máa fi gbáwẹ̀ sẹ́mi kí báwa bá fojú tọ́mọ nìyẹn wò á rí i pé nǹkan dáadáa ni kéèyàn kó wọn máa fi gbogbo gbàgbà wẹ̀ Ọlọ́run sì fi àwẹ̀ kéèyàn kó wọn máa fi gbogbo òru yẹn náfìlà òun ò ní sùn mọ́ Ọlọ́run sì fi àmọ́ yẹn náfìlà lóru àmọ́ gbogbo ẹ̀ là nàbì kọ́ ó fi mẹ́ni lóhùn ẹni lóhùn ní fẹ́ ìyàwó má kọ́dà nàbì wá pé àwọn èèyàn jọ pé kí ló dé máa bá lùkù náà ṣe ń yàkùlù nà kádà wà kádà èyí ṣe tí mo gbọ́ táwọn kan nù yín wí báyìí èmi mo bẹ̀rù Ọlọ́run jù nù yín síbẹ̀síbẹ̀ náà asumu wa uftir wa aqumu wa anam wa atazawwaju an-nisa bẹ́ẹ̀ bá gbààwẹ̀ èyí tún jẹun bẹ́ẹ̀ bá kírun lóru onígbà tí ń sùn mo sì fẹ́ yàwó àwọn yàwó mi lè rí wa man ragiba an sunnati falaysa minni ẹni ó bá ní bèbè tí ń ṣe yìí kò gùn bẹ́ẹ̀ bá mi lòun ó ṣe kò sí nù ìjọ torí náà
ọ̀rọ̀ àní fẹ́yàwó nítorí pẹ́sìn báwa débẹ̀ àbá àní lọ́kọ kò sínú Islam tọ́lọ̀ fi ran Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní wọ́n ní obìnrin tí àjọsọ ń bẹ pé wọ́n fẹ́ra wọn pẹ̀lú ọkùnrin kò wá rí seriousness lọ́dọ̀ ọkùnrin yìí ìyẹn ní gbọ́dọ̀ bí ìgbà tọ́jọ́ pé ọkùnrin yìí ń tàn ìmọ̀ràn tá a fún obìnrin yìí ni pé kó tètè wá ọkọ tiẹ̀ tí ò ní tàn torí pé ní ara ń ta sọ náà nìyẹn nínú lecture wa yìí ó ṣeé ṣe kó ṣe pé ìfẹ́ rẹ̀ ò sí lọ́kàn ọkùnrin yìí bí ó bá sì di pé ìpìlẹ̀ tí wọ́n ìpìlẹ̀ ìgbésí ayé lọ́kọláya ni pé ọwọ́ra rẹ̀ síhun lọ́rùn ni àbíbo wọn ti máa wí bẹ́ẹ̀ náà ni wọ́n máa bá a lò lọ títí gbogbo ìgbà tí wọ́n bá jọ gbé bó bá ti ṣe pé ní ó fura pé ní òun lòun nífẹ̀ẹ́ rẹ̀ bí ọkọ Bàrírà ti nífẹ̀ẹ́ Bàrírà tí Bàrírà sì kórìíra ọkọ rẹ̀ kó tètè bẹ́ lọ́hùn kọ́lọ́hùn ó ṣe ọkọ tòun fún tí ó nífẹ̀ẹ́ òun tóun ní ó nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí ń bẹ nù àwọn àsìbáàbù sábàbí tí máa jẹ́ kí ìpìlẹ̀ lọ́kọláya kó tó. wọ́n ní ká sọ̀rọ̀ ń pa abu tí ń lu umu irú abu yìí sì lè kó ń gbọ́ yé pé Al-Qur'ani ní wadribu hunna. Anabuwa Muhammad sallallahu alayhi wa sallam òun ni Ọlọ́run fi Al-Qur'an al-Karim rán anabi lẹni ọkọ kí wadribu hunna ìwọn bẹ ń gbèsè ayé anẹkọọlẹ gbèsè ayé anabi sallallahu alayhi wa sallam pé anabi ò síwọ́ lu ìyàwó rẹ̀ kárí torí kí abu ọmọ irú bóun ó ti gbọ́ Al-Qur'an al-Karim yé o anabi la kọ́kọ́ ẹni ọkọ gba Al-Qur'ani yé nbẹnu Al-Qur'ani àjìyẹ amakoto di kó débẹ̀ oníbi ọgbọ́dọ̀ dé bọlọn bí abasi ẹ wá ní bẹ́ẹ̀ bá gbogbo tafsiru àyà yìí ìtumọ̀ ọkọ olùyàwó rẹ̀ kìí sáwà máa lùyàn lu bí ìgbà tí à ń lu ẹrú ìyẹn ni pé bí ìgbà tí kọ́dà àwọn àlùfáà ní bí ìgbà téèyàn fi etí à ń sọ pé ẹbí wọn ní báyìí ìtumọ̀ rẹ̀ nù o àmọ́ kéèyàn wá sọ yóò di ọtọ́rìtì pé kọ́dà ẹlòmíì olóhùn ní bílálà lé pé bílálà rẹ̀ ń bẹ ní ẹwí fún ẹ náà nẹ́bí onírú bílálà bẹ́ẹ̀ o Abubakar ọ̀rọ̀ arú bílálà bẹ́ẹ̀ sílé o àwọn tá a sì dá ń kọ́ sínú àwọn tá a gbọ́dọ̀ jọ́nu o ẹ dákun kéèyàn ronú eléyìí Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo bá Ànábì ti gbáyé tó Ànábì ò síwọ́ lu obìnrin kan rí ní gbogbo àwọn ìyàwó tá Ànábì fẹ́ èyí ò ní ọjọ́ o sallallahu alaihi wa sallam. wọ́n ní ó mú un fún abu lówó bísínẹ́sì abu sì ń wọ́n sì ń gbà wọ́n sojúṣe wọn tọ́ abẹ́lọ́ ń fọwọ́ abu yìí ṣe lè mú ti kọ́ abẹ́lọ́ ń fọwọ́ abu yìí àti fàpẹrẹ lélẹ̀ nígbèsè ayé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam asàpẹrẹ nínú gbèsè ayé àwọn sọhábà Ibn Mas'ud àtàwọn ẹlòmíì àníbótilẹ̀ kí ọmọ tó lọ́wọ́ wọn àwọn náà wọ́n máa sojúṣe wọn kọ̀ wá da kọ́lọ́hún fún yẹn yàwó rí débi kóun ni ó tún máa fún ọkọ rẹ̀ lówó fi ṣe bísínẹ́sì bí arábìnrin ti wí pé nínàkúnà ìmọ̀ wa gbó ìwọ̀gbó òun ni yóò tún máa wá kàn ní àbọ̀ ọbẹ̀ irú ọkùnrin báyìí kọ́dà kún kọ́ ta parada abẹ́lọ́n fún àsìgbà anímọ̀ràn pé lẹ́yìn pé òṣojúṣe rẹ̀ ọlọ́run sì tún ní oníyàwó rẹ̀ kọ́ má fi ibi sú irú obìnrin bẹ́ẹ̀ irú tí ń ṣe yìí kò fi jọ ẹnì kankan o nínú àwọn aṣáájú wa dáadáa látòrí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn sàhábà àtàwọn tábì'in. ìyàwó ìbéèrè kí ni kíyàwó ṣe ìmọ̀ràn náà la fún yàwó
torí pé ọkọ rẹ̀ ni kódò sì ṣeéṣe kó pé ní bàbá àwọn ọmọ rẹ̀ ni. àkọ́kọ́ ni pé ká yàn án kò ní dandan obìnrin yìí ò ní dandan pé kó máa fọ́kọ rẹ̀ lówó business. bọ́bá wa rí i pé ní bóun bá fún àáfàá yìí lówó di ọ̀túnla mẹ́wàá kò síbi kankan tí ó já sí bóyá ó lè mú wa mọ lórí pé ẹnu owó tí ó máa tó yín ná lápèjúwe ẹ má wulẹ̀ sí bí àmọ́ àwọn ò ní advice gbóbìnrin tọ́lọ̀ ń ṣe lóbìnrin dáadáa yìí káwá pé má wulẹ̀ fún ọkọ rẹ ní nǹkan kan má àgbọ̀dọ̀ wí bẹ́ẹ̀ irú obìnrin yìí ọlọ́wọ́ sàn lẹ́sàn dáadáa irú tá à ń fẹ́ náà nù obìnrin ọwọ́ à ń kó onírànlọ́wọ́ fọ́kọ ẹ̀ àmọ́ èyí tó bá wá rí gbẹ́mí wọn ò ní gbé torí kò sẹ́ni tí wọ́n máa dùn mọ́ kọ́ máa fẹ́ nìkan lówó kọ́ wọn máa wá lọ́ọ́ fi gbádùn àbí kọ́ máa ná nàkúnà bọ́bá yìí pé ẹnu ìgbà tó bá rí pé owó tí ó wúlò fún lọ́nà báyìí ó lè wá jọ ọmọ ní orí ìyóhùn eléyìí ò lè mọ̀ràn tí a fún un ọlọ́wọ́ sálẹ̀ sàdáadáa. eléyìí náà wá jọ béèrè tọkàn yìí wọ́n ní ilẹ̀ Yorùbá yìí mi ò gbówó ẹ̀hún rí wọ́n lówó tí obìnrin bá owó tọkọ bá yá lọ́wọ́ ìyàwó rẹ̀ àyà àsán ni bẹ́ẹ̀ yóò bá wọnú tíra Yorùbá ọ̀wọ́nú tíra Islam o gbogbo ẹnu la fi wí o ọ̀wọ́nú tíra Islam ntí ń jẹ́ Islam ni pé lirrijali nasibun mimma iktasabu wa linnisa'i nasibun mimma iktasabu ọkùnrin lówó tiẹ̀ obìnrin lówó tiẹ̀ bọ́kùnrin bí ẹnìkan bá fẹ́ bùn ẹnìkan lówó náà méjèèjì yàtọ̀ fẹ́ ìtọ́jẹ́ dandan ọgbọ́dọ̀ jẹ́ pẹ̀lú kíni pẹ̀lú ìdùnnú ìyọnúsí bí ọkọ bá wà ń kó pé yàmi lówó báyìí sẹ́rí bẹ́ẹ̀ yóò ti jẹ́ ara àtà ń gbèsè tí wọ́n fi ìrun àtàwẹ̀ rẹ̀ san lálìkìyàmọ̀ bí ọba san bọ́bá jẹ́ ìyàwó rẹ̀ náà lọ jẹ lówó bí ó ti rí náà nù o sẹ́rí ó ṣe yàtọ̀ láàrin gbèsè téèyàn jẹ ìyàwó àti gbèsè téèyàn jẹ ara àta àfi bí ìyàwó bá lóun kún olókùn bí ìyàwó bá lóun yọ̀ǹda fọ́pọ̀ òun gbà tó wá yá adé ọ̀sán yìí kọ́mọ́tò wọn lulọ àdìkìyàmọ́ ọlọ́wọ́ sẹ́lẹ̀sẹ̀ dáadáa àmọ́ obìnrin yìí bá dóńdó kó wọn gba nǹkan bí orí gbà láyé yọ gba nǹkan àdìkìyàmọ́ o torí náà dákun owó tí ọkọ bá jẹ́ ìyàwó rẹ̀ àyà àsán ni kò sí ibi iṣẹ́ àti ìlú yìí wọn ní torí ọjọ́ ti lọ kí n lọ bí ìbéèrè aláwùsá àbí ẹnìkan náà ti kọ́ síbi ó sì dùn mọ́ mi pé ńlá ń fa ní àti sọ ní irú àwùjọ báyìí níbi tí mo lọ lóòótọ́ bọ́bá yìí pé mo mọ̀ bẹ́rù béèrè yọ wá ní ìbá mú invitation wá àmọ́ yìí ń kọ́ ní excuse mi invitation tí ó tẹ̀ mí lọ́wọ́ ni pé hijira lecture báwọn máa ṣe lecture ní ọdún hijira kódà kìí sì ṣe bẹ̀rẹ̀ ọdún hijira kọ̀rọ̀ pé parí bí 29 muharram àbí 28 muharram ní déètì yẹn bọ̀ síbẹ̀ náà wàláhi làzim gbogbo ra ló kọ́ lọ́hùn òwú mi kì í lọ mo sì sọ fún wọn pé ní wá mo sì sọ bẹ́ẹ̀ náà ní lọ́jọ́ náà níwájú àwọn tí ó pè mí náà bọ̀tí nǹkan kan ló jẹ́ kí n lọ òní pé ńgbà tí mo ní kíní yóò mú rújú wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ti kọ́ pé ṣé wọn ò ní máa pé ńgbà tí dr aláró náà lọ bí ayẹyẹ ìjìrá káwa náà máa ṣe ìjìrá ká máa pàpéjọ mo sọ bẹ́ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ o àmọ́ kíní kan ni apart from pé ìjìrá lecture ni wọ́n pè é ní ayẹyẹ fún mi mo wá ní ìní wá wọ́n á sọ fún mi pé àwọn ọ̀rọ̀ kan sì ń bẹ tí àǹfààní ọ wà láti sọ ọ́ sétí àwọn àti speaker kọ́dà wọ́n nírètí ń jọ̀hún pé gómìnà náà wà wọ́n ní ìdíwọ́ kan ní ọ̀padà jẹ́ kí àti gómìnà Èkó àti gómìnà Ọ̀ṣun àwọn méjèèjì ni wọ́n rò pé wọ́n wà ní kalẹ̀ ìjọ náà pé nígbà tẹ́yìn bá wá ní ẹ̀ ní lọ àwọn eléyìí ó sì ní wá halikọ yìí ìlàjì omi kìyàmà ìlàjì àṣà Allah ṣe ọlọ́wọ́n ọ̀rẹ́ yìí sí wọn mẹ́nu
náà bàbá jẹ́ báwọn lóde wọn tí ó yé mi máa nù kéwù Allahu a'lam òun ni pé bàbá rí maslaha tí ọ necessitate ká gbọ́rọ̀ Ọlọ́run lọ́dọ̀ ẹni tí ò ní wá bá wa ọ̀la ìfi ibi tí mo fi lọ́nu mo sì gbé léyìí náà kọ́lá kí n tó bẹ̀rẹ̀ ẹnu wa bá àtọ̀rọ̀ hijabu tẹ ni mo rí àtọ̀ mi náà ara tó jẹ́ kí n lọ́nu ilé ìtọ́ba wa já ṣiṣẹ́ ń bẹ̀ fún mi náà kọ́lá láti jọ́ náà mo ti bẹ̀ lọ́n kọ́lọ́ wo forí jẹ́ ẹni náà ní tìtorí pé n gbọ́dọ̀ parọ́ fún yín ọ̀tọ̀ ni tí ń bẹ ní ìròrí mi pé ẹ̀ bá ọ̀tọ̀ ni tí mo bá èrò mi ni pé àwọn members house àti speaker ní ń bọ̀ wá bá sọ ọ̀rọ̀ àmọ́ gba mo débẹ̀ mo rí kí bá a ti máa ṣe ayẹyẹ gbogbo agbe gbogbo òlu wàláhì làzim kò sí ìhun lọ́kàn tèmi tí mo fi débẹ̀ àmọ́ kí ló dé tí mo fi wá òun ni mo ti sọ ni wallahu ta'ala a'lam ní tún repeat ẹ̀ mo ti wí jọ́nà ẹ̀ pé ká máa ṣe jọ́ra ń bẹ nù lànà àdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi. Ọ̀dà náà ńgbà tẹ lọ́jọ́ ti lọ ní ok pé wọ́n ní ok especially eléyìí ọ̀dà àwọn ìwé wọ̀nyí ó ti dẹ́kọ̀ gbọ́dọ̀ kọ̀ kárí ìmọ̀ ìwé nípa illustrated fíkìwù tó júwe bóòlù àti ṣe ìbádà ní ọ̀nà rọrùn lédè òyìnbó àti alimemba tó ń gbé ní kútúbà tí màmú lè máa ṣe fún odidi ọdún kan wọn á níbo ni ó ṣe máa dẹ́kọ̀ well àti fi ránṣẹ́ sẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ tí wọ́n pín lọ́fẹ̀ẹ́ but Èkó tóbi bóyá ní ọ̀jẹ́ kí bóyá kò dé sùúrù lérè ìtọ́wá kún bẹ́ẹ̀ ni pé eléyìí tí wọ́n pín lọ́fẹ̀ẹ́ yẹn àwọn kan náà lọ sanwó rẹ̀ pé nítorí tọ́lọ́run ká fún àwọn èèyàn bọ̀ lẹ́yìn eléyìí wọn àwọn tó tẹ̀ wọ́n ń tà kìí ṣe mi o èmi àtàwọn kan la ṣe bọ̀tà wa ká tẹ̀ àwọn tó lówó wọn tí wọ́n fi tẹ̀ àwọn fúnra wọn náà ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ in thousands ni wọ́n pín lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ àmọ́ bọ́dà bí yẹn bá kó millions ìwé kó yìí ẹ̀wọ̀n pé kò lè tó ìtọ́wá kù ní pé ní káwa náà gbìyànjú àwọn ibi tí wọ́n bá ti ń tà káwa náà mú owó kí a fi ra eléyìí ní owó but a tún ṣe gbìyànjú mi kára àwọn míì náà tí ó tún ra kọ́pìsì mi mo promise yín pé bí kọ́pìsì mi bá dé mọ́ṣáláṣí yìí ní kọ́ wà nù ẹ wá lóbi ìpàdé tí wọ́n á lóbi náà ọ̀dà ẹ̀mí ó ṣètò bí kọ́pìsì kan ṣe tẹ̀yìn lọ ẹ má wàá dé kí mọ́ṣáláṣí náà lọ́ọ̀lẹ́gbẹ̀ẹ́ bọ̀tẹ́jẹ́ káwa náà gbìyànjú tí ó bá wúlò fún wa báyìí irú àwọn owó tá a fi ń ra aláyòrè ra pọ́ǹtì ra gẹ́gẹ́ nílẹ̀ ẹ̀yà mú ká fi ra ǹjẹ́ ó bá mú àǹfààní wa bá wa lójú ọ̀nà ìtọ́lọ́wọ́ wasallallahu wasallam wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi.